sẹ́hùn nígbà tẹ́ ti sẹ́hùn ẹ ti wá bẹ́ẹ̀ ṣe jẹ́yàn ẹ fi wá àti jẹ́yàn ẹ má sẹ́wọ̀n ká ti ṣe náà àfọyín mọ́ ẹgbẹ́ náà ni wọ́n kàn abuse ẹ̀ ni àfi kéèyàn àtẹ̀mọ́ àtúkì náà pé rahamatu tẹ́ bá gbọ́ yóò lé kẹ́nìkẹ́lẹ́ kó tó lè kánkọ̀ yín àbí kọ́ńkà yín èwo ni kánkọ̀ ṣé kọ́ńkà náà ni ẹ máa gbà á. wọ́n yẹ mí sọ́kọ́mù alátọ̀ríkọ̀tì lásìkò iná máa gàdà kan. tẹ́ bá ti papọ̀ báwọn ẹgbẹ́ ayé ẹyẹ àlórà kílẹ̀ tún wí OPC kọ́ OPC ẹgbẹ́ kiri nù àwọn gágáìtì wá kí láìpẹ́ ilé àwọn tó máa ń mu ẹmu kọ́ ni mo á lọ bí kan mo ní ẹ bá sì ṣèfàjì fún mi àwọn àti Ọ̀yọ́ ṣèṣì ni wọ́n kó gbogbo olù sínú kíní àti kíní ìkéwòn ẹmu mo ní ìbéèrè ẹ̀kọ́ ní fún mi ní àwọn máa ṣèfàjì lọ lẹ́nu mo ń sọ nítorí bí ẹ má para yín mọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ dẹ́kun jàgídíjàgan nínú ìwà ẹ ṣàánú àwọn òbí tàbí sáyé. ẹ má para yín mọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ dẹ́kun jàgídíjàgan nínú ìwà ẹ ṣàánú àwọn òbí tàbí sáyé. ẹ má para yín mọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ má para yín mọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ dẹ́kun jàgídíjàgan nínú ìwà ẹ dẹ́kun jàgídíjàgan nínú ìwà ẹ ṣàánú àwọn òbí